kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2026. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni yíyí àìsàn padà. Àkọ́sórí atari nínú ìwé Málákì orí 4 ẹsẹ̀ 2 èyí tó kà báyìí wípé ṣùgbọ́n oòrùn òdodo yóò là tí ó ti ń mú ìmúláradá ní ìyẹ́ apá rẹ̀ fún ẹ̀yin tí ó bẹ̀rù orúkọ mi. Ẹ̀yin ó sì jáde lọ, ẹ̀yin ó sì máa dàgbà bí àwọn ẹgbọrọ màlúù inú agbo. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Nígbà kan rí, ọmọkùnrin kékeré kan wà tí àwọn òbí rẹ̀ tó jẹ́ olórìṣà mú lọ sọ́dọ̀ babaláwo. Nígbà tí wọ́n bí i, olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Èrò wọn ni láti mọ ohun tí yóò ṣẹlẹ̀ sí i ní ọjọ́ iwájú. Nígbà tí wọ́n dé ọ̀dọ̀ babaláwo náà, ó wo ọmọ náà ó sì ní, ó dára kí ẹ mú ọmọ yìí lọ sọ́dọ̀ Jésù Kristi. Nígbà tí wọ́n gbọ́ èyí, àwọn òbí rẹ̀ bínú pé irú kátikàti wo ni èyí? Báwo ni babaláwo ṣe lè dárúkọ Jésù? Ó dájú pé nǹkan kan ń ṣe ọ́. Bí wọ́n ṣe mú ọmọ náà kúrò níbẹ̀, lójijì ọmọ náà ṣàìsàn. Ó sì ṣàìsàn fún gbogbo ìgbà èwe rẹ̀. Àwọn òbí rẹ̀ gbìyànjú gbogbo ibi láti wá ọ̀nà àbáyọ, ṣùgbọ́n kò sí ìyípadà. Ní ọjọ́ kan, ẹnìkan ní kí wọ́n mú un wá sí ọ̀kan lára àwọn ètò ìjọ wa. Wọ́n mú un wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oògùn lára rẹ̀. Bí mo ṣe ń wàásù, mo rí ìdàrúdàpọ̀ kékeré nínú ìjọ. Lẹ́yìn ìpàdé, mo béèrè ohun tó fà á. Wọ́n sì sọ fún mi pé nígbà tí ìyá ọmọ náà bọ́ aṣọ rẹ̀ nítorí oòrùn tó ràn, wọ́n fi kọ́ àga. Nígbà náà ni ejò kan jáde láti inú aṣọ ọmọ náà. Agbára Ọlọ́run sọ̀kalẹ̀ gidi, ó sì pa gbogbo agbára èṣù tó ń ṣiṣẹ́ nínú ayé ọmọ náà run. Ejò náà di pípa, ọmọ náà sì gba ìdáǹdè pátápátá kúrò nínú àìsàn. Mo gbàdúrà pé Ọlọ́run yóò fa gbogbo ohun tí kò gbìn sínú ayé rẹ kúrò ní orúkọ Jésù. Àmín. Bíbélì kíkà tòní sọ nípa ọkùnrin kan, Áínẹ́sì, tó ti wà ní ìdùbúlẹ̀ àìsàn fún ọdún 8. Dájúdájú yóò ti ní ọ̀pọ̀ ọgbẹ́ ibùsùn nítorí kò lè rìn tàbí yí ara rẹ̀. Ó nílò àánú àwọn tó yí i ká kó tó lè yíra padà lórí ibùsùn títí dìgbà tí Pétérù wá sí ìlú rẹ̀, Lídà. Nígbà tó rí i, Pétérù pàṣẹ fún un pé dìde kí o sì gbé ibùsùn rẹ. Ó jọni lójú láti rí ẹni tó ti wà nínú ìdùbúlẹ̀ àìsàn fún ọdún 8 tí kò lè rìn láti dìde lójijì kó bẹ̀rẹ̀ sí rìn. Olùfẹ́, Ọlọ́run lè mú àìsàn tó ti pẹ́ kúrò ní ìṣẹ́jú àáyá. Nítorí náà, bí o bá ń ṣàìsàn tàbí ẹnikẹ́ni tó súnmọ́ ọ ń ṣàìsàn, ké sí Jésù lónìí, yóò sì yí àìsàn náà padà sí ìlera pípẹ́. Mo gbàdúrà pé agbára Ọlọ́run yóò pa gbogbo àìsàn nínú ara rẹ run, yóò sì fún ọ ní ìlera ayérayé ní orúkọ Jésù. Àmín. Ka Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 9 ẹsẹ̀ 22 dé 24. Bíbélì ní ọdún kan, àwọn ọba kejì orí 9 dé 10. Kókó àdúrà. Bàbá, ẹ jọ̀wọ́ ẹ yí èyíkéyìí àìsàn tí kò ṣeé wò tó wà nínú ayé mi padà àti ti àwọn olólùfẹ́ mi ní orúkọ Jésù. Àmín. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn wà lórí Facebook, TikTok àti YouTube. Tí ẹ bá fẹ́ kí a máa tẹ ọ̀run ṣíṣí orí ìrìn sí yín lórí WhatsApp, ẹ tẹ nọ́mbà ẹ̀rọ alágbèéká yín sí wa kí ẹnìkan kó kí hallelujah. Àtàbólúwa rìn nú mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ọ̀nà wa yìí ó ti mọ́lẹ̀ tó. Gbàtà bá ṣe fẹ́rẹ̀, òjò máa bá wa gbé, àti àwọn tó gbẹ́kẹ̀ wọn lé. Ṣàgbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nù Jésù
ju pé ká gbẹ́kẹ̀lé.